tún dé o àwa ni o àwa tẹ máa ń wò tẹ máa ń gbádùn àwa ni ohun tí a mú wá fún ilé náà ni pé afẹ́kẹ́ máa wo famous television. mo famous TV famous nǹkan tí mo bá dẹ̀ ti lù ló ń tẹ̀ tèmi bá ti sọ pé ẹ máa lọ wò tí mo lù ló ń tẹ̀ gbọ̀n tí mo tún ní gbọ̀n mo ti lù nìyẹn máa lọ wò ó ràn wọ́n tó máa bá pàdé ń bẹ̀ ni. eré oníṣe eré tó kọ́ni lọ́gbọ́n eré tó mú èèyàn tí a máa jókòó tí a máa wò tí èèyàn máa dùn lórí ẹ̀ lẹ́tí máa wò ẹ máa wo famous TV òun la gbé wá fún yín. àwọn òṣèré ńláńláńláńláńláńláńlá ṣé o mọ Fẹ́mi Adébáyọ̀ ọmọ Dìgbòlujà ọmọ Dìgbòlujà o lè mọ Dìgbòlujà ṣùgbọ́n tó bá lọ wo famous o mà mẹni tí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣé o mọ Ibrahim Chatta ó dọ̀ máa tún rèmi Alébíoṣù náà ń bẹ̀ àwo lọ́jọ́ àwo lólùpẹ̀nà ní kí hype nǹkan kó má bàbá ẹ̀ tí máa sọ fún ẹ pé anything tó bá wà nǹkan tí wọ́n jogún ni nǹkan tí wọ́n jogún àjogúnbá àwọn nǹkan àṣà ìbílẹ̀ lóríṣiríṣi tó bá tún sọ tó lóyìnbó o máa tún rí wò kódà tó bá tún sọ̀rọ̀ nípa sport ìwọ kan tún ẹ̀ sí famous TV ẹ máa wò lọ. tẹ́ bá ti wù ẹ máa subscribe síbẹ̀ o. ó ti wà lórí YouTube ẹ click sórí famous TV ẹ like ẹ kẹ́ subscribe sórí ẹ ìran ayọ̀ láwùjọ máa wò. ní orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àzàkẹ́ ọ̀run akí kalẹ̀ bàbá wa oníwàásí àgbáyé ni maulana maulaya bàbá wa sultan waizin Ọlọ́run kó jẹ́ kárí bàbá bàyápẹ́ ẹ̀ sáàmì fún wọn dáadáa akí bàbá wa gbalagbàjì Ọlọ́run jáde yín pẹ́ o akí àwọn àfá wa láti ẹrú dá akí gbogbo ẹ̀yin bàbá wa adarí kíkí sínú ilé yìí ilé àlùbáríkà akí inú ilé ọlá ládùúgbò bí tí a wà ń bẹ̀ lónìí ilé bàbá wa Alhaji wa Ibrahim Dúró Suleiman ọlọ́mọsàbà kẹ́ bàbá náà Ọlọ́run kó jẹ́ kí wọ́n pàdé àánú Ọlọ́run látara ti ìrántí àwọn tó wà níjòkó akí bàbá wa gbà bàbá wa Àfà Alimi níjòkó ẹ̀dàkùn ẹ̀wílẹ̀ ẹ̀kọ́ sí ẹgbẹ́ àmì dáadáa Allahu ya'simuka minan nas àbúrò dáraka wala takhsha wala hawla bàbá mi bàbá wa Alhaji wa Maye àwọn náà la fi inú ilé ọlá ní la fi kí wọn gẹ́gẹ́ bí àsìkò àti bí ojú ọjọ́ ti rí ìdí àyín mi ní òní Alhaji wa Babs ní Gàmbàrí ni wọ́n jíṣẹ́ inú ilé fún mi lórúkọ àwọn ẹbí àtàwọn ọmọ láti dárò ẹ̀mí ẹni rere tí wọ́n lọ lé àtàwọn àbúrò wọn tó ti lọ ṣáájú wọn àtàwọn òbí wọn tí wọ́n ti lọ ṣáájú wọn àtàwọn tó ti lọ́nu ẹbí yìí Ọlọ́run bá kẹ́ gbogbo wọn ní ìṣẹ́jú méjì péré láti dárò ẹ̀mí láti sọ fẹ́ni tí ń ṣe wàdùwàdù láyé kí wọn náà tẹ̀ níwọ̀nba torí gbogbo náà ló lópin the end náà ní gbogbo ẹ̀ tí a bá ti kú láyé ọ̀pá nínú. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Kàlá ìzá bálagàtì tàràkìyà. Wàkìlà màrọ́kì. Wàsọ́nà ànàwùn fìràkù. Wàlítà fẹ́tì sáàkù bí sáàkì. Ila rabbika yawma ìsìn ní masáàkà. Sadaqallahu maulana al-azim. Jàmá ẹjẹ́ gbé Ọlọ́run tóbi. Unasun aradu dawamal hayati faya balilahu anta duma abada ogun tada jẹ́ láyé ìtàn ni ó di bọ́ọ̀dọ̀la láfi ní kọ́ sàṣẹlẹ̀ rere sílẹ̀ fáwọn ọmọ gbogbo ń tẹ́dà kọ́ nílé kòtò ni ó sùn bọ́ọ̀dọ̀la dákun tọ́jú sàárè rẹ̀ o tòró sùn bẹ́ẹ̀ lọ́jọ́ kan subhana rabbika ọ̀bẹ̀yìn sàtì àmọ́ ẹ̀sìn fún salamu ala mursalin
alhamdulillahi rabbil alamin Àmín. Bàbá gbẹ̀rẹ̀ nù wọ́n ní ẹ̀dá kan ẹ̀sìn parí. Ẹ̀dá kan yìí tẹ̀. iṣẹ́ àwọn àfáwà ni à ń jẹ́ lọ́pàá ẹ̀dàkùn kẹ máa sì mí gbọ́ pé àbí ìsìn fáàrí o bí a bá sì ti fi ìjọmọ kéwú nulẹ̀ àwọn àfáwà la fi nulẹ̀ lára wa yíò la fi gbọ́dọ̀ pọ́n wọn lé lára wa torí Ọlọ́run àwa tí à ń pín nǹkan ẹ̀dàkùn ẹja jí sí àwọn àfáwà tán torí àná Muhammad gbogbo ń tẹ́dà jẹ́ láyé ìtàn ni ó di bọ́ọ̀dọ̀la láfi ní kó sàṣẹlẹ̀ rere sílẹ̀ fáwọn ọmọ gbogbo ń tẹ́dà kọ́ nílé kòtò ní ó sùn bọ́ọ̀dọ̀la dákun tọ́jú sàárè rẹ̀ o tòró sùn bẹ́ẹ̀ lọ́jọ́ kan ayò alí ìsánù sọ́bìrán Masha Allah. síríàlá dùnìyà bìjẹ́jẹ́ látẹ̀kùn magirun rajala Tẹ́gìrìgìrì. bali tẹ̀kùn akamọ́ bìjẹ́jẹ́ Àtẹ̀jẹ́jẹ́ náà. ilé ayé okun fún wàhálà torí bá a rí ṣe á ṣe wàhálà láyé béèyàn ò tún rí yóò ṣe wàhálà fàyè sí lọ́hùn kò lè dọ́rùn sí mi tí wọ́n fi gba ìdọ̀tí dà sí gbó torí lọ́jọ́ tá a bá kú tí wọ́n bá bò wá mọ́lẹ̀ ìwọ náà ti dàbí ìdọ̀tí tá a dà sí gbó sẹ́ẹ̀rí kú òun dàbí ìrẹsà torí ntọ́ ọba kọ ikú ní ọ̀padà parẹ́ ọ̀dà bó onílé àwòrò nìyọ̀dà ọ̀hún bọ̀ wá dẹni tá a gbàgbé láyé bògì ni bàbá dúró Sùlẹ̀mánà Ìṣọ̀lá nígbà tí ń bẹ láyé lọ́jọ́ dààmú nítorí tàwa ọmọ àmọ́ ní ọjọ́ tí kú ti mú wọn kúrò ọ̀sẹ́nìkan tí ó dàbí ìyanre ọdọ̀wọ́ èèyàn má di Sùlẹ̀mánà ajíbòrá ìmọ̀ o ẹ má gbàgbé ìyanre ẹ má rántí bàbá yín sòyìn pọ̀ kọ̀mẹ́nìkan lọ́tà tó fi síra ẹ pèrà yín bẹ́gbẹ́ bá ṣàbúrò kẹjọ sọ nítùbínú bí kẹjọ tán ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má gbé sùn láyé lẹ́yìn dúró Sùlẹ̀mánà ẹ tẹ̀yìn ṣe ẹ̀yìn náà ó jèrè ọmọ bẹ́yàn bá máa ń tọ́jú òkú kan nínú sàré abẹ̀rù Ọlọ́run torí ìṣèyá kò dàbí ìyá ọmọ ìṣe bàbá kò lè dàbí bàbá láyé bọ́bá dàrú bàbá lálọ́ képe bọ́bá yín gẹ̀ bàbá ní ọmọ sáríkà ṣègẹ́ṣègẹ́ fàjì dúró Sùlẹ̀mánà Ìṣọ̀lá Ibrahim àmì kó tún ṣe kẹ́ fáwọn tá a ṣe wọ́n lẹ̀ nínú ilé dúró Sùlẹ̀mánà àmì Àmín. Allahu yarhamuhu Àmín. Allahu yukrimuhu Àmín. Allahu yab'athuhu fi ahsani suwari nasikuruka ya Ìṣọ̀lá Ibrahima ya Rabbana dúró Sùlẹ̀mánà ya Rabbana Fìrìdáùsì Jannatu sàlámù gbogbo ìjòkó ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tọrọ yé àtẹ̀yìn tọ̀lọ́hún fún lóye ẹ bá ń wòye sáyé ayé lásán ayé tá a wà yìí àdánù ni wàhálà ni àgbákò ni gbèyàrí dùnú ní dájí tinú rẹ̀ dùn torí pọ́ lọ́lá ó lè ṣeéṣe lẹ́yìn ìdùnnú lẹ́yìn ọ̀la ìdùnnú lè tún dìrònú
láfi ní wáyéwáyé kọ́ wa níwọ̀nba a ṣe bí sọtẹ́síkà nílé ayé nínú ẹbí nínú ìlú ládùúgbò kan rántí ikú rántí ọ̀run rántí ẹ̀san torí pé yóò tẹ̀ dádì mú lọ́jọ́ tí kú bá ti dé ló ti pin kò kú mọ́jọ́ ní pé gbogbo ọ̀yẹ̀kú ó padà kú àṣetàn láàdì bá lọ tán àjìbùrà ìmọ̀dúró Sùlẹ́ìmánà náà di tanú lọ́jọ́ tí Ṣọlá ti ń lọlé dúró Sùlẹ́ìmánà ti mọ̀ ọlọ́jọ́ ti dé Ìṣọ̀lá àjìbùrà ìmọ̀ bá ń dáhùn pé ta ni yóò ṣe lédè lẹ́yìn mi nípa ká ṣe ìtọ́jú ọmọ àbí báwo lọ́jọ́ tún lè wá tí mo tún lè pàdé ọmọ mi Abusa tún fún mi láyọ̀ mi Abdulsalami ẹ̀mọ́jú táyìn mi làdí méjì nínú wọn Sálíù Láyínká Abdulakini ọmọ tí mo bí Ọlátúnjí ọmọ mi Adéníkẹ́ Rìsíkátù dìgbà kan mo ìbá mi ọmọ mi Lájùmọ̀kẹ́ mi ẹ̀mọ́jú táyìn mi Bàsírátù ọmọ mi Abíọ́lá mi ò dìgbà kan Oyinlọ́lá mi Ìdáyà mi ó dìgbà kan Mariam ọmọ mi Mùsùmọ́lá Mariam ó dìgbà kan Yétúndé mi ọmọ mi Àìṣàtù ó dìgbà kan Ọlásùnkàn mi ọmọ mi Muhammad ọmọ mi Ọmọlẹ́kárí ọmọ mi Adéjọkẹ́ mi ó dìgbà kan Rìdíwánù lámọ mi Àbíkẹ́ yẹn mójú tẹ́yìn mi ẹ mọ̀ kún wọ́n sẹ́yìn dé bàbá alájọ náà sì mú oníyàn kí àwọn ìyàwó Ìṣọ̀lá àti alájà Ìkẹ́ àbúrò bàbá gbogbo ìyẹ̀kú lédè wọn Fẹ́mi Sùlẹ́ìmánà gbogbo ìlàkì páílọ́ọ̀tì nínú ilé Lákúnlé Sùlẹ́ìmánà gbogbo ìlàkì ọba tó nìkẹ́ kókẹ́ wọn Àjìbùrà ìmọ̀fẹ́ ti pàdé àjìdúró sí lọ́hùn nílé ìdẹ̀ra gbogbo wọn wà ní ilé kẹ́ àti láàrẹ̀ ní ilé gómìnà Làwálì ti pàdé lálìdáná lẹ́tì pàdé nílé Ìkẹlẹ́ ti pàdé ọmọ aládé ní ìwà dáadáa ní Nàìjíríà ò ní gbàgbé ní Kwara nígbàgbé ọmọ aládé ní ilé rẹ̀ ẹnu díẹ̀ ti rí kàní. Ó kú púpọ̀ tí ilé ìbátan nínú àwọn àbúrò bàbá tó relé tẹbí tará ẹ̀kú lédè wọ́n gbogbo ẹbí gbogbo ará ẹ̀kú ẹ̀yìn wọn ọ̀rọ̀ rí ká mú wá sí. Báwa tà lọ ayé ká ronú kátají gbogbo tó wù wá la lè jẹ́ òkú ní ọgbẹ̀yìn orúkọ wa. Gbogbo eléríire tí ó ṣe dáadáa bá ti wí. Wọ́n sọ pé Allahu Akbar. Allahu Akbar. Tí ààrẹ ọba kọjú síbi tá a wà yìí. Bí ìjókòó tí ààrẹ tí ọba kọjú síbi tá a wà yìí. Jẹ́ ọ kọjú. Jẹ́ ọ kọjú. Kóore Ọlọ́run ó lè kọjú sí ọ. Kóore Olúwa kó lè kọjú sí ọ níbi tó ọba wà. Tíbi tó wà síbi tá a wà yìí bá ti jìnnà jù. Ibi tó wà yìí ibi tó wà tó bá ti jìnnà síbi tá a wà yìí tó bá ti jìnnà síwájú. Kò súnmọ́ bí. Kò súnmọ́ bí. Kóore Ọlọ́run ó lè súnmọ́. Kóore Olúwa kó lè súnmọ́ wọn náà. Ọlọ́run ó jó oore rẹ̀ ó súnmọ́ gbogbo. Olúwa ó jó oore rẹ̀ kó súnmọ́ gbogbo wa o. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ láyé yìí ó pọ̀. A ti kí
àwọn tí wọ́n láàyè yìí a ti ṣàdúrà fún wọn látẹ̀rí àfa àgbà òbídẹ́rì gbogbo yé wọn a ṣàdúrà bẹ́ẹ̀ fún bàbá wa tòní ṣé wà níbi tòní ẹ dákun ẹsẹ̀ kó wúwo dáadáa ẹsẹ̀ lẹ́ẹ̀kan sí i. Wallahu ya'simuka minan nas. bẹ̀yìn mọ́tàbà sẹ́rìkìn ìlòrí bàbá ọlọ́lá ọba ìlú Ìlọrin alẹ́kùn ẹ̀mí gúngún alẹ́kùn àlàáfíà ara ọlọ́ba ṣe fún wa. Àmín. gbogbo ntí ń jẹ́nu ilé náà bàbá wa gbà bàbá wa Dáúdù Fàgbà Ṣéèkù. ẹsẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀rá kun Ṣéèkù. ẹjọ́ pé mẹ́ta Ṣéèkù. wọ́n fún aná ọmọkànlá Makanan aliyyan. látẹ̀rí wọn ó fi kárí gbogbo àwọn àgbàlagbà nínú ilé kò kí wọn torí àkókò kò kí ìjòkó àwọn àlùfáà láti ọ̀dọ̀ bàbá wa imam ó fi délé àwọn àlùfáà wa Abdulrazak bàbá wa afáwa Táyé Lágbàjì Shehu wa Usman afáwa Kẹ́hìndé Lágbàjì afáwa mufasiru wa ní ìtàjíà bókí afáwa Gbẹ̀dẹ́dùn afáwa ní Gbódòfù gbogbo ẹ̀yin afá àwọn afáwa ní òkì yín wọ́n wá kí àwọn bàbá wa gbà tí mo dákọ̀ wọn pẹ̀lú àlùbáríkà Shehu Alimi bàbá wa mọ̀yé ẹ̀ṣẹ̀ Shehu náà tó ní pẹ́ dáadáa ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan sí lápọ̀ tún wọn bàbá wa tí wọ́n wà ń bẹ̀ bàbá wa Justice Oníyangí mo kí wọn Ọlọ́run ní jẹ́ padà sí ibú. Àmín. bàbá wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ àwọn Justice wa mo kí àwọn náà sẹ́rí bàbá wa lọ́yà sẹ́rí kí ní ìjánu yìí tí ọba ti wà lẹ́nu yàn èyí tètè dá o tọ̀hún mọ̀ àìgbọ́rọ̀ ló sì bá wọn débẹ̀ àwọn ẹṣin tí ọba gbọ́rọ̀ lẹ́ẹ̀ máa fi ìjánu wọn há nílé ọba nígbà àwọn èèyàn náà gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu mọ́ Ọlọ́run ní ìhà yín jánu Ọlọ́run há wá ń jánu nígbà alágídí ká gbọ́ sí lẹ́nu bọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti wá lo ìjánu ni èèyàn ní mọ ẹni tí ń bẹ ní abẹ́ ìjánu ẹ dákun gbogbo ẹ̀yin bàbá òkì ní apá àlàáfíà bàbá wa mọ̀ẹ́ bàbá wa bàbá ẹlẹ́sìn Ọlọ́run ní jẹ́ máa padà sí ibú. Àmín. gbogbo ẹ̀yin bàbá wa ní ẹ̀yìn wọn lẹ́gbẹ̀ẹ́ kìíní lẹ́gbẹ̀ẹ́ kejì mo kì í. bí mo ti wá kí wọn o gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin bàbá tẹ́ wá ń jókòó gbogbo ẹ̀yin bọ́dà gbogbo ẹ̀yin ará ilé ará àdúgbò àlejò onílé salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. mo kí bàbá wa àwọn alájí wa lọ́ọ̀yà Kúnlé Suleiman mo fi okùn ẹbí tí ẹ̀jọ́ já mo fi kí yín mo fi okùn ẹbí tẹ̀ ń sopọ̀ mo fi kí yín mo fi ìmọ̀ rírì àwọn àgbàlagbà láyè yìí tí ẹ kì í fi ṣeré ẹ lè fẹ́ràn èèyàn títí débi kọ́fà bùkù kàyè yìí ẹ di ọ̀tọ̀ tọ̀hún lẹ́sẹ̀ kan náà bẹ́ẹ̀ bá sì jọ́ta yín pẹ̀lú gbogbo ohunkóhun bí ẹ bá ti mọ̀ ń tọ̀hún pé ọ̀rẹ́ iléeṣẹ́ wa Alimi ni tẹ́ mọ̀ pé ọ̀rẹ́ Ìlọrin ni tẹ́ mọ̀ ní ọ̀rẹ́ àwọn ẹni Ọlọ́run kódà bí ọba fẹ́ bá yín sọ̀rẹ́ ẹ̀ so ń tọ̀hún dọ̀rẹ́ yín èyí tọ́lọ́ ń ṣe fún yín ní àánú ni àbá kankan ò kéré lọ́dọ̀ yín gbogbo bọ́tẹ̀lẹ̀ òkèèyàn ọmọ ọlọ́dún erí tó bá ti já fáà ó ti dà fáà yín náà nù ẹ sì gbà fún pẹ̀lú gbogbo nǹkan ẹ sì mọ fẹ́ ẹ̀kọ́ tí kìíní ẹ̀kọ́ wa ni pé ẹ mọ bàbàrà àwọn tó bí yín ẹ sì mọṣẹ́ wọn
ẹ fi ráre ọba tó dá yín dá báyìí ẹ̀yin náà ò rí ẹ̀san rẹ̀ tẹ́ ń san fún yín lára gbogbo tẹ́yìn náà bí kò tí ì san tá o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa san ni ẹ sì sàmì dáadáa jàmá gbogbo ẹ̀dá tó bá dúró pé ìlú mi kò ní bàjẹ́ ẹbí mi kò ní bàjẹ́ ìran mi kò ní bàjẹ́ gbogbo ẹ̀dá tó bá dúró bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ náà ò ní bàjẹ́ lójú ẹ̀ kò tún ní bàjẹ́ lẹ́yìn rẹ̀ àmín ẹ̀san yìí tá ń ṣe náà lọ́lọ́run san yìí kò wá ní yé máa san yìí yóò tún máa san yìí sí àmín ọlọ́run ó kẹ́ bàbá wa Alhaji wa Dúró Suleiman gbogbo ẹ̀yin tó kù ẹ̀ ní lè bá wọn nísìn àmín ẹ dákun mọ́ bẹ́ẹ̀ ká sàmì náà dáadáa àmín bisimilahi kul huwa Allah bisimilahi inna atoyina. bisimilahi rahman rahim kul huwa Allah ahad Allah samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar àmín. ẹ̀yin ọmọ bàbá wa Alhaji wa Ibrahim Dúró Suleiman wá sí ìṣẹ́jú márùn-ún náà ni mo fẹ́ ṣe fún yín àwọn ọ̀fẹ́ wá sí ìṣẹ́jú kékeré o wá sí ìṣẹ́jú tó pọ̀ làwọn fẹ́ àmọ́ torí àkókò tọ́lọ̀ padà bá wa fi sí mẹ́gùdì wọlé ẹ dákun Ajabi ẹni àwọn tí ọba sí tòsí nínú àwọn ọmọ bàbá. àwọn tí wọn bá sí tòsí nínú àwọn ọmọ bàbá. yàtọ̀ sáwọn tí wọ́n wà ní travel. yàtọ̀ sáwọn tí wọ́n ń bẹ ní àjò. ẹ dákun gbogbo ẹni tí ò sí tòsí bí táwa yìí. gbogbo ẹni tí ò sí tòsí bí táwa yìí. tó sì dé tó wálé. tó dé tó wálé. ẹ dákun ẹ bá ń sọ fún wọn pé kí wọ́n súnmọ́ yìí. ẹ dákun ẹ sọ fún wọn pé kí wọ́n súnmọ́ yà yín. mẹ́sẹ̀gì tí mo fẹ́ pàṣẹ yìí. mẹ́sẹ̀gì tí bàbá fẹ́ pàṣẹ yìí. kìí ṣe tí wọ́n máa wí fẹ́ nìkan pé àfa àsọ báyìí. kìí ṣe tí wọ́n máa wí fẹ́ nìkan pé àfa àsọ báyìí. tọ́ba jíṣẹ́ mẹ́sẹ̀gì yìí fún yàn ọ̀dọ̀ tàwùtọ̀. ọ̀dọ̀ tó ń tọ̀ o. àbí kó fi etí ara rẹ̀ gbọ́ pé kó wí nì. àbí kó fi etí ara rẹ̀ gbọ́ pé tábò ń wà sí wíìrè. ẹ dákun ọmọ bàbá wa Dúró Suleiman tí ọba sí ń bí tọ́ba wà nítòsí ẹ bá pè wọ́n. ẹni tó bá ń bẹ tòsí ẹ bá wa pè wọ́n. gbogbo ẹ̀yin ọmọ bàbá wa Alhaji wa Ibrahim ẹ dákun láàrin ìṣẹ́jú díẹ̀ yìí gbogbo ẹni ọba fẹ́ bá yín sọ̀rọ̀ ẹni ó padà wá ẹ má bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ mọ́ mo fọlọ́ bẹ̀ yín. ọ̀rọ̀ méjì náà ni mo fẹ́ sọ fún yín ọ̀rọ̀ àkọ́kọ́ bàbá yín ṣiṣẹ́ méjì títẹ́ náà wúwo báwo lẹ ṣe ní jẹ́sẹ́ náà bàjẹ́ iṣẹ́ tó wúwo méjì iná ni Alhaji wa Ibrahim Dúró Suleiman tí wọ́n ṣe wọ́n lè tún ṣe mí àmì ìtẹ́mi mà tí wọ́n fẹ́ sọ lérí ẹ̀ méjì ni bí sẹ́wọ̀n ò ṣe ní ìbàjẹ́ ọwọ́ èèyàn ọmọ wọn lọ́wọ́ Hajji Abdulsalami yẹfunali ibadu. yẹfunali ibadu wàlá tẹfúnà sọ̀nà ìwọ. fakatari ní nàfùsì kàmbá yàkàlù bí ilé àtàrù. eléyìí rẹ ní kọ́sọ̀ pé Allahu akbaru. yẹfunali ibadu. bẹ́ẹ̀ bá jọ ọba yóò kú. yẹfunali ibadu. bẹ́ẹ̀ jọ lówó yóò kú njọ́ kan. yẹfunali ibadu. bẹ́ẹ̀ jẹ́ àfa yóò kú njọ́ kan. yẹfunali ibadu. pírẹsidẹ́ntì ayé yóò kú njọ́ kan. yẹfunali ibadu. alágbára ó kú njọ́ kan. yẹfunali ibadu. àwọn oṣù ayé yóò kú njọ́ kan. yẹfunali ibadu. àwọn àjẹ́ ayé yóò kú njọ́ kan. yẹfunali ibadu. àwọn àbá adásírí oníjọ́ tó wọ́n kú. yẹfunali ibadu. àwọn adájọ́ kú. yẹfunali ibadu. kọ́dà lọ́yọ̀ kú pẹ̀lú wọn. yẹfunali ibadu. ọlọ́pàá ti mú yàn ọlọ́run mú un níjọ́ kan. yẹfunali ibadu. ọlọ́jọ́ tí wọ́n dá fún sọ́jà òun ló kú njọ́ kan. yẹfunali ibadu. gbogbo ní ti bẹ láyé tọ́jà ẹ̀dá ọlọ́run gbogbo wa la níjọ́ tá a tán. wàlá tẹfúnà sọnà ìwúwo. tọ́ka Allahu akbar. Allahu akbar. wọ́n dẹ́rù kú báyẹn pé wọ́n lọ pa ìwọ́n tó pa ní ọlọ́wọ́ pa wọn náà.
يفنى العباد ولا تفنى صنائعهم. kíni halẹ̀ tẹ́ ẹ bá sọ́ra ibi ìyá yín lọ ẹ̀yin náà lọ ibi bàbá yín lọ ẹ̀yin náà lọ ìwọ tó léyìn kan lọ ìwọ náà palẹ̀ mọ́ lọ́wọ́. يفنى العباد ولا يفنى تفنى صنائعهم. bí súnmọ́ lọ́wọ́ bí ọba ní jẹ́ yòókù àwọn ṣẹ́wà alímì ni ó yẹ kí wọ́n kú. يفنى العباد. wọ́n bá yẹ pé agbára ni èjé yòókù ó yẹ káwọn ṣẹ́wà alímì òkú àwọn yẹn lágbára tó dá wọn lójú wọ́n sì lò ó agbára téèyàn fi tẹ irú ìlú yìí tó fi wá ju gbogbo ìlú ẹgbẹ́ rẹ̀ lọ ságbára kékeré nù. يفنى العباد. agbára téèyàn fi ń pàṣẹ tó ṣe pé ni ọba takò àṣẹ òun ọlọ́run sì takò ọ̀rọ̀ rẹ̀ ságbára kékeré nù ni. يفنى العباد ولا تفنى صنائعهم. فخطر لنفسك ما يخلو به الأثر. agbára tí ṣé wà níbi fi tẹ̀lú yìí tó ṣe pé ẹni ọba fẹ́ràn ìlú yìí lọ́lọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọba fẹ́ lu yìí ọlọ́run ó sì hé tiẹ̀ ságbára kékeré ni irú agbára wọn. يفنى العباد. bẹ́ẹ̀ ọba bú lu yìí yóò sunkún bí ọba sunkún lónìí yóò sun lọ́la. يفنى العباد. bẹ́ẹ̀ ọba bàlú yìí jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó bàjẹ́ bí ọba bàjẹ́ lónìí yóò bàjẹ́ lọ́la. يفنى العباد. bẹ́ẹ̀ ọba wá tún lu ìṣe ọ̀rọ̀ rẹ̀ ó dáa bí tiẹ̀ bá dáa tẹ́tọ́ ọmọ rẹ̀ ó tún dáa. ولا تفنى صنائعهم. فخطر لنفسك ما يخلو به الأثر. يفنى العباد. يفنى العباد. ìtọ́ múru wọn tí wọ́n fi kú pẹ̀lú ọlá yìí pẹ̀lú ipò yìí pẹ̀lú ìmọ̀ yìí pẹ̀lú agbára yìí ta ni ọ̀wá kù tí ò ní lọ. يفنى العباد. bí ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní bá sẹ́yìn kù ọ̀yẹ́ kájí kàwọn ló kú. يفنى العباد. bọ́bá yẹ pé ìsúnmọ́lọ́hún ní máa sẹ́yìn kù àwọn àgbárígìdó ọmọ ọ̀yẹ́ káwọn èyí wọ́n kú. يفنى العباد. àjàgùn sójú ọ̀nà ọlọ́run ní sẹ́yìn kù ọ̀yẹ́ kí bàbá alágbàjọ ó kú. يفنى العباد. káwọn fi kú náà ọlọ́run ṣeré bọ́bá yẹ pé ìhùn ní sẹ́yìn kù àfáàlẹ́ kéwù ọ̀yẹ́ kí wọ́n kú. يفنى العباد. káwá fi mọ̀ dára nílé lóko kí gbogbo ayé ọmọ pé mọ̀ ní ó bẹ́ẹ̀ pé ìhùn ní sẹ́yìn kù ọ̀yẹ́ káwọn ṣẹ́ wà dáàbò kú. يفنى العباد. ká máa pàṣẹ ó sì máa kú àwọn ìdásàlẹ̀ àti ọ̀yẹ́ káwọn èyí wọ́n kú. يفنى العباد. ọ̀sẹ̀ wọn kù síbẹ̀síbẹ̀ náà wọ́n padà kú ni. ولا تفنى صنائعهم. فخطر لنفسك ما يخلو به الأثر. gbogbo ẹ̀dá ní ọ̀tàn àbáwọ̀ láti fún náà. ولا تفنى صنائعهم. bàbá wa lọ́yà etí ọ̀sẹ̀ kù iná ní sọ̀nà. صنائعهم. etí kálukú bá ṣe etí kálukú bá ṣe iná ní ọ̀sẹ̀ kù téèyàn bá tán tán. bàbá yín wá ṣe nǹkan méjì tó wúwo tẹ̀yìn ọmọ rẹ̀ ọ̀ wá bomi sí tẹ̀yìn níjọ́ bàjẹ́. àkọ́kọ́ bàbá yín gbìyànjú wọ́n tún ayé àwọn èèyàn ṣe níbi ẹ̀kọ́ kí ló wí. يفنى العباد. ẹ wo iye àwọn èèyàn tí wọ́n láṣẹ yege lọ́dọ̀ bàbá wa Dúró Suleiman. ẹ wo gbogbo iléèwé tí wọ́n ti ṣe lérí. wọ́n ṣe ní college of education wọ́n ṣe ní Muideen wọ́n ṣe lóòrò wọ́n ṣe ní Láfíàjì wọ́n ṣe káàkiri gbogbo bí wọ́n ti ṣe yìí àwọn aráàlú ni wọ́n wá fóònù bàbá ọba Ìlọrin pé ẹ wá mọ́mọ́ yìí o ọba ìlú wa jẹ́ ni o èyí wọ́n tọ́pẹ́ fún yín. يفنى العباد. ولا تفنى صنائعهم. ìmọ̀ tí wọ́n mọ̀ wọ́n fi tún ayé àwọn èèyàn ṣe káàkiri ẹ̀yọ́ ọmọ wọn lẹ́yìn tí bàbá kú tán ẹ má jẹ́ káyọ̀ náwó sí níbẹ̀ yìí bá tèèyàn jẹ́ ni níbi ipò tẹ́yìn bá wà kí wọ́n sọ pé Alhaji Dúró Suleiman ó gbìyànjú àmọ́ àwọn ọmọ rẹ̀
àwọn bá sẹ́yìn jẹ́ ni gbogbo bí wọ́n ti láwọn ọkọ wọn èrú wọn ṣe owó wọn kó jẹ ẹ mọ̀ jẹ́ wọn nà kárẹ̀ sí ó ti bẹ́ẹ̀ ni. يفنى العباد ولا تفنى صنايعه. ẹlẹ́kejì bàbá wa Alhaji wa Dúró Suleiman àwọn èèyàn ròyìn wọn pé gbogbo tí wọ́n ní wọ́n ran àwọn èèyàn lọ́wọ́ púpọ̀ wọ́n ran àwọn èèyàn lọ́wọ́ púpọ̀ ẹrú ọlọ́run kan bẹ lọ́dọ̀ mi lánàá ó ní àǹtí òun kan ó ní ẹgbẹ́ ilé wọn lọ́wọ́ òun ṣe máa òun lẹ́gbẹ̀ẹ́ yunifásitì ó lóun lọ yunifásitì ó tó bá ti di pé òun ọ̀fẹ́ rówó mú lọ léèwé ó ní àǹtí òun ní ọ̀lọ́ ọ̀dọ̀ wọn kí ẹ dákun ọmọ yìí ò rí léèwé lọ kí lẹ́ẹ̀ fi ràn wá lọ́wọ́ ó ní tàǹtí òun bá béèrè ní wọ́n fún ó ní bóun ṣe lẹ́kọ̀ọ́ àṣeyọrí ó ní Alhaji Dúró Suleiman wọ́n bẹnu ẹni tó ẹ̀bùn táwọn èsì ṣe ran. wàlá tẹ̀fúnà sọ̀nà ìwọ. ẹ dákun ẹ̀yin ọmọ wọn gbogbo yín lẹ wà nípò tó ga ẹ̀yin tẹ̀ tí sí nípò tó ga ọlọ́wọ́ gbé yín síbẹ̀. gbogbo kò tẹ́ ẹ bá wà ẹ̀yin náà máa fi ṣàánú àwọn èèyàn ni o. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ṣe é tẹ́lẹ̀ ẹ wá rántí pé wọ́n ní bàbá wa ṣàánú wọ́n mọ̀ ní bàbá wa ẹ̀bùn àwọn èèyàn ni ta ni ò ní wù kẹ́yìn rẹ̀ ó rí bẹ́yìn bàbá yìí ti rí ta ni ò ní wù abẹ́lẹ́rì bú ẹ̀yin náà wà bíra yín pé kí wọ́n ní bàbá wa ṣe kí bàbá wa ṣe tó báyìí méjèèjì ni wọ́n àti àkọ́kọ́ tí ń ṣe fún yín nu ní tí bàbá yín ṣe nu ẹ má wàá jọ bàjẹ́ lọ́wọ́ yín ẹ̀yin lè ṣe kún kí lè wàá ṣe tí òfin ní bàjẹ́. Ànábì wa Musa alayhi salatu wa salam. eléyìí rẹ ni kó wí bẹ́ẹ̀ dáadáa. bàbá wọn mẹ́rẹ́ Ànábì Musa ń lọ ọ̀dọ̀ Ọlọ́run bí tí máa lọ tí máa lè gbọ́ tí máa lè sọ. Ó wá kọjá ní ẹ̀gbẹ́ àpáta kan Ànábì Musa bá rí arákùnrin kan lérí àpáta arákùnrin ni ń yíra mọ́lẹ̀ ń kóra mọ́lẹ̀ ń bẹ lọ́hùn ń wí gbólóhùn kan tó wúwo ẹ̀ ní gbólóhùn wo ni wí ń sọ pé astaghfirullah innahu kana ghaffara. astaghfirullah innahu kana ghaffara. wọ́n bá dán ọ lójú pé wọ́n náà ṣẹlẹ̀ wọn. wọ́n máa dúró lójú pé wọ́n náà ṣe olúwarí. ó béèrè àforíjì. àforíjì. tó wọ́n kẹ́ wí pé astaghfirullah innahu kana ghaffara. astaghfirullah innahu kana ghaffara. bọ́n bá kọ́kọ́ lọ́wọ́ tún túbọ̀ sàlékún àforíjì fún bàbá wa Dúró Suleiman. ọ̀bẹ kọ́lọ́ ń sàlékún àforíjì fún bàbá wa Dúró Suleiman. ó sì ṣàforíjì fáwọn òkú tiẹ̀ ó ṣàforíjì fáwọn òkú tiẹ̀ náà. wí pé astaghfirullah innahu kana ghaffara. astaghfirullah innahu kana ghaffara. gbọ́dọ̀ tí ọkùnrin ní wínú ìwà ń yí lẹ̀ lérí àpáta Ànábì Musa wá rí ojú àánú wá gbé Musa wípé kí lọkùnrin yìí ń fẹ́ báyìí ó wá bọ́ sẹ́gbẹ́ kan. Fàkúlìtù yá Rabbi. Musa wá tẹ́wọ́ sọ́lọ́hún Musa wá sọ fọ́lọ́hún pé Yá Rabbi. ó ní wọ́n lọ́hún o. Igi fírílì àṣàlẹ̀ àbùdí. ẹrú rẹ̀ yìí tí ń yíra mọ́lẹ̀ tí ń pariwo rẹ̀ tí ń tọrọ àforíjì yìí. Ọlọ́run ní wọ́n Musa o. Yá Musa. Ọlọ́run ní wọ́n Musa. Láta àwa kàmáta àwa Khalili Ibrahim alayhi salamu lamu agfiri lahu. Dákun sọ pé Allahu akbar. Allahu akbar. Ọlọ́run ní sẹ́ ń torí pé ń súnmọ́ mi ìwà ń yílẹ̀ tó bá súnmọ́ mi ju bá Nábì Ibrahim ti súnmọ́ mi lọ. Lamu agfiri lahu. ní fèrèjì torí pé ìwọ Musa torí pé yílẹ̀ lọ́wọ́ àjọ lójú torí pé ń sunkún kọ́ máa sun ẹ̀jẹ̀
kọ́mọ yìí lẹ̀ mọ́ kọ́mọ larí mọ́lẹ̀ kẹ́rì rẹ̀ ọmọ fọ́ lẹ́mú agifẹ́rẹ́ la o. lẹ́mú agifẹ́rẹ́ la o. kò ní ra fèrèjì èmi ọlọ́run èyí ní fèrèjì. fakulitu ni máa sáyà bí. dákun sọ pé Allah. Anabi Musa ọba kọjú sọ́rọ̀ ń padà ó ní ya Rabbi lè máa sáyà bí. ó ní wọn ọlọ́run àdéhùn wa pẹ̀lú rẹ̀ náà ni pé bàbá ṣe ọ́ ká tọrọ àforíjì ó sì foríjì wá kí ló dé tẹ́lẹ̀ yìí ń fẹ́ ní tọrọ àforíjì tó ní òsí kí ló jẹ́ òwú bẹ́ẹ̀ ọlọ́run. kọ́ọ̀dà lè ànàwó qatilu rahimi faqatilu rahimi bayinu bi rahmati. nítorí pé ń fa ìgbésí ayé rẹ sẹ́yìn kọ́ ọ̀tọ̀ níbi tó rò ó sí ayé rẹ ti ń bàjẹ́ hùn ọ̀tọ̀ ní tó rò ó sí nítorí rò ó sí ń kọ́ ẹlòmíà nílé àwọn burú ilé ẹbọ wọn ò ti burú ìlú tí wọ́n ti bí gbogbo wa yìí gẹ́gẹ́ burú o tún nílé tí yìí burú tọ́jọ́ máa lọ́rin ìlú yìí gẹ́gẹ́ burú ju gbogbo ẹgbẹ́ rẹ lọ ìlú tí wọ́n wà nù yàrá tí wọ́n ní kan máa sára àtàtì ó sì máa ṣe. لأنه قاتل الرحم فقاتل الرحم بعيد من رحمته. bàbá wa mọ̀ ẹ́ ìlú tó gbóná ti ń jóra rẹ̀ ìlú tó gbóná ti ń jóra ẹ̀ gan sẹ́ni pé kára àbòmí ò ṣe pẹ̀lẹ́ lèmi máa bí sọ pé ẹ tí ẹ bá ṣe lọrin ẹ sì ó ṣe pẹ̀lẹ́ láàrin wa ó ṣe pẹ̀lẹ́ kọ́kọ́ mọ̀ wọn rẹ̀ kí ló wí. لأنه قاتل الرحم فقاتل الرحم بعيد من رحمته. ìtàlómi ìfọkànsí pé ń ṣe òun kí ń ṣe ìtàlómi ìfọkànsí pé ń da ayé òun rúkọ ọ̀tọ̀ ní ọlọ́ni wọn Musa ìní fèrè jí ọkùnrin òun Musa ní kí ló ṣe ọlọ́ni tó ṣe ní pélé. لأنه قاتل الرحم. ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí tí òfin ní ráfẹ́rì jì ni pé ẹbí wọn tí ó tò òun ní ń ṣerí kúnkún bẹ́ẹ̀. قاتل الرحم. òun lọ lágídí jù nínú ẹbí. قاتل الرحم. bí gbogbo ẹbí bá ń lọ bí kan ọ̀nà ọ̀tọ̀ ní ọ̀lọ́ yóò sì da gbogbo tí wọ́n sọ rú. قاتل الرحم. kò ní wálé iléyá. قاتل الرحم. kò ní wá kírun àwẹ̀. لأنه قاتل الرحم. ó kúkú wọn ò ní rí. قاتل الرحم. ni wọ́n ń ṣèyàwó wọn ò ní rí. قاتل الرحم. àmọ́tọ́ wọn bá ṣe mítì ní pé ń tá ṣe ní yóò wá bínú wálé pé ìfaramọ́ á sì dá gbogbo ẹ̀rú ni. فقاتل الرحم بعيد من رحمته. ọlọ́run ní gbogbo ẹni tó bá lọ́rọ̀ ẹbí ọkàn òun tó ní pé kó tó bàjẹ́. بعيد من رحمته. ẹlẹ́pàá ni wọ́n kọjá tó lọ́wọ́. بعيد من رحمته. فقاتل الرحم. لأنه قاتل الرحم. فقاتل الرحم بعيد من رحمته. eléyìí ni rẹ́pù sọ pé Allahu Akbar. Allahu Akbar. ọlọ́run ní ìwọ Musa gbogbo ẹni ó bá ti sọ pé ń gbẹ́kẹ̀ bí ó tó ń bàjẹ́. ẹ̀yin ọmọ bàbá wa Ibrahim dúró Suleiman ẹ dákun torí ọlọ́run látẹ̀rí bàbá wa gbà nípa gbà bàbá wa Dáúdù fàgbà. ó fi dé ní gbogbo àwọn bàbá tó kù ẹ rí bí wọ́n ti dúró wọ́n fi hàn ayé pé bẹ́ẹ̀gbọ́n wa ti rí nì ẹ rí bí bàbá wa lọ́ọ̀yà bí wọ́n ṣe sinmi tí wọ́n lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ń jòkó tí wọ́n ń dìde tí wọ́n ń tẹ́wọ́ gbé wọ́n ń jẹ́ káyọ̀ mọ̀ pé àní ẹ̀gbọ́n mi sẹ́ èmi ọ̀gbọ́n kankan ọ̀rọ̀ kan lè nífẹ̀ẹ́ pè wọ́n sí mọ́dà ibo lẹ wà kí wọ́n bá wọ́n ní àbá ọ̀gbọ́n pẹ́gbẹ́ mi kú ni tí gbogbo èèyàn wá kí mi wọ́n ní wàláhì mo ní ìgbọ́ wọ́n fi hàn nígbà àárín àwọn ọ̀bàjẹ́ bí tí ń lọ́nu
wọ́n fi hàn pé àárín àwọn ò burú wọ́n fi hàn ẹbí wọ́n fi hàn ara wọ́n fi hàn lú iná ló bí jòkó àwọn èèyàn ńlá tí wọ́n jòkó yòó ẹ rí bíbí ti rí láàárọ̀ ni ẹ rí bó ti rí ni ẹ rí bó ti rí ni ẹ dákun torí Ọlọ́run iye yín àtàwọn tí wọ́n jọkùnrin àwọn bàbá wa ọlọ́pàá dà àti gbogbo ẹ̀yin yòókù ẹ dákun ẹ dìbò bí àwọn bàbá yìí pẹ̀lú àwọn bàbá yìí tí wọ́n ṣaláìsí bí wọ́n ti ṣe pẹ̀lú ara wọn tí wọ́n múra wọn lọ́wọ́ tí wọ́n dúró tira wọn gbogbo wọn ni wọ́n ní tí wọ́n lè fi sakọ wọn ò sì sakọ nú ẹbí nǹkan márùn-ún wà gbogbo ẹni ẹ bá ní yọ sakọ yọ wá sí akọ ọ̀hún àṣewọnú náà ni ẹni Ọlọ́run bá wá ṣàánú ni ò ní rákọ̀ ọ̀hún ṣe bẹ̀lẹ́ tí èèwọ̀nú náà àkọ́kọ́ ń bẹ̀ ni gbogbo ọmọ tí wọ́n bá bí ire tọ́mọ̀tàn lé wọn títàn lé wọn yé tó sì mọ̀ bó ti jẹ́ ló ṣe akọ àṣewọ́n náà ni àbí tọ́lọ́ bá ṣàánú ẹ̀ torí pé gbogbo ọmọ yòókù ò ní jọmọ lójú rẹ̀ mọ́ gbogbo èèyàn yòókù lọ́mọ àlè bí ìbá ẹ̀kọ́ lọ́mọ á pè padà yóò wá rí pé àwọn ọmọ àlè yìí náà wọ́n bí àwọn náà ẹlẹ́ẹ̀kejì lẹni ọba lówó bàbá àmọ́ yé owó bá wà lọ́wọ́ yẹn lówó tòótọ́ lówó tó yanjú yóò ṣe akọwọ́nú nájà náà ni o torí gbogbo ẹ̀dá yòókù eléri ibú ni wọ́n lọ́dọ̀ rẹ̀ torí yóò gbà pé owó ló lè ṣe gbogbo nǹkan wọ́n náà wá gbéra rẹ̀ hàn wá nígbà òun lòun lè ṣe gbogbo owó kọ́ Nàìjíríà ṣe wá síbẹ̀ kọ́dà kó àtàwọn yìí náà ṣe wá síbẹ̀ nígbà Ọlọ́run ló lè ṣe gbogbo nǹkan owó kọ́ ẹlẹ́ẹ̀kejì àbí ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹni ọba lágbára tágbára dá lójú agbára dúdú ni agbára funfun ni agbára ìjọba ni agbára ewé yóò nu agbára tó bá ní ìtọ́ dá lójú gbogbo ayé yòókù yóò rí wọn bí ọ̀lẹ alágbára ọ̀sà kọ́ wọnú náà ni o àbí wọn bá sànú ẹ̀ kí ni kò wà kó sí lẹ́mìí pé àwọn tí àwọn ọ̀dáró yìí náà ìyá wọn máa ń dá nǹkan míì bẹ́ẹ̀ni náà bá mà lágbára lọ́mọ níjú mi lọ. ojú mélòó ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ẹni ọba nímọ̀ gbogbo èyí yóò tó lè ṣe nínú mọ̀ téèyàn bá mọ̀ tó yé kéwú ló ké ni tó dá lójú ìwé lọ́kà ni ìṣe gbogbo téèyàn bá mọ̀ tó bá ti dá lójú ẹ bí nìkan wo kéèyàn mọ̀ sọ̀rọ̀ wájú lọ́yà tí wọ́n bá fẹ́ yọ̀ǹda ọ̀rọ̀ ọ̀hún ni tí wọ́n bá wù wọ́n kí wọ́n yọ̀ǹda ọ̀rọ̀ ọ̀hún nìkan ni àwọn adájọ́ gbogbo èèyàn tó bá yẹ pé ìmọ̀ kankan yé wàláhì tọ́lọ́ wọn bá ní lò yọ sàkọwọ́ nínú náà ni o torí pé olódò ní òrì gbogbo ara yòókù sí bọ́lọ̀ bá wa kó sí lẹ́nu yọ̀ wáyé pé ìmọ̀ mọ̀tọ́lọ́hùn wọ́n fowó kan kúlù sí ilmina aliyu ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀karùn-ún gbogbo ẹni ọba mọ̀tàn gbogbo ẹni ìtàn bá yé ìtàn lé ní ìtàn lú ní ìtàn ẹ̀sìn ní gbogbo tí ń jẹ́ tàn ẹni tó bá yẹ pé ìtàn ń bẹ lágbárí rẹ̀ tó yé sí rárá o yóò sàkọwọ́ nínú ajá náà ni o àbí bọ́ọ̀lù bá dá padà gbogbo ń tà wá ń wí gbogbo ẹ̀ níbẹ̀ lára ẹ̀yin ọmọ bàbá wa dúró tilẹ̀ mọ́ kálukú ní tó lè púrúfù láàrin ara wọn pé eré ọ̀dà ń gbowó oúnjẹ lọ́wọ́ rẹ ni ẹ wá fèyí múlẹ̀ ẹ wò báwọn bàbá yìí ti ṣe táyé fi ń yẹ wọn ẹ wò bí bàbá yìí ti ṣe táyé yẹ tọ́nù tún yẹ ẹni wọn bá ṣẹra wọn ẹ mójúkó ẹni tí ọgbà tara wọn tẹ́lẹ̀ kọ́ gbà tara wọn níjọ́ aláyé ti dáyé lẹ́nu ni bàbá ti ń fẹ́ràn ọmọ kan jù ká lọ bá ti ṣe táyé tán nù Ọlọ́run tó dá wa náà fẹ́ràn ara wa jura wa lọ níjọ́ làǹdẹ́bí dé wọ́n tó sọ pé wọ́n kò fi gbogbo àwọn yòókù lọ tí ó yọ ọ́nu bàbá wa lọ́yà ọ̀rẹ́ tà ní ká fẹ́ràn ara wa jura wa lọ ó fi sọ fọ́ rẹ̀ kàgbé má sọ fún lábájá o ọ̀rọ̀ yìí mo fi sí ọlọ́dọ̀ ni o tá a fẹ́ràn ara wa jura wa lọ àbá fẹ́ràn ara wa tọ́ba rí bẹ́ẹ̀ bọ́bá rí bẹ́ẹ̀ ẹni gbogbo wa káwọn ti dìde abẹ́ ti dìde á sọ̀rọ̀ ilá illallah ilá illallah ọ̀rọ̀ dákùnrin kó wúwo lẹ́kùn.
wúwo tó. wọlé gbígbóná yìí bó ṣe wúwo tó. wọlé àkí ọlọ́run tó fẹ́ sọ. wọlé àkí ọlọ́run tó fẹ́ sọ yìí. bàbá wa Alhaji wa Ibrahim. bàbá wa Alhaji wa Ibrahim dúró Suleimana. ọlọ́run bó o ti dójú ayé tiwọn. bó o ti dójú ayé tiwọn. mọ́ dojú inú sàárè tiwọn. mọ́ dojú inú sàárè tiwọn. mọ́ dojú gbangba wájú ọlọ́run. gbangba wájú olúwa mọ́ dojú rẹ̀ tiwọn. lẹ́yìn ikú wọn. lẹ́yìn ikú wọn. wọ́n wá dojú ti gbogbo ẹ̀yìn. wọ́n dojú ti gbogbo ẹ̀yìn ọmọ wọn. wọ́n dojú ti gbogbo ẹbí àtàrà. wọ́n dojú ti gbogbo tí ń jẹ́ bí àtàrà. ọ̀la abigbọ́lọ́wù yìí ṣe wúwo. ọ̀la abigbọ́lọ́wù yìí ṣe wúwo tó. ọ̀la agbọ́lọ́wù yìí. ọ̀la agbọ́lọ́wù yìí. gbogbo ntẹ́mi pẹ̀lú rẹ̀ náà fẹ́. gbogbo ntẹ́mi pẹ̀lú rẹ̀ náà fẹ́. ọlọ́mọ dojú ti